àmọ́ tá a bá ní ká ro ọ̀rọ̀ lady kẹta mo tún padà sórí threesome ni o. Ẹ̀yin èèyàn ní alámọ̀ràn ni. Tẹ́ ẹ bá ní alámọ̀ràn kí ni irú wa ń ṣe ń bì? Ẹ mọ DM at least ọ̀rọ̀ tó bá lè mú bí ìtìjú àti ẹ̀sín báyìí. A mọ̀ gbà ẹ́ mọ̀ràn wípé mo bẹ́tà kó fi ẹ̀sín ẹ̀ sílé. Tí ì bá ṣe pé lady yẹn wá visibility from start, mi lérò wípé it's all about her. Mi rò pa aréyàn kan gan tó tiẹ̀ wá tan ring light tó gbé fóònù dání tí wọ́n sọ pé lady kẹta yẹn kinní kan. Àwọn èèyàn gan tún bá kẹ́dùn ní wípé irú èmi gan mo update pé ṣé lady ò sá sí ní ọkọ ṣá. It's not about her. Torí kò bóyá wọ́n wá visibility ṣá. Torí tí ì bá ṣe wípé èèyàn ò ní alámọ̀ràn àbí ó fẹ́ fi nǹkan trend. Èmi lérò wípé gbogbo àwọn interview tó ń grant yẹn, àwọn ẹkún làásìgbò tí ń sun káàkiri, mo lérò wípé kò tiẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo àwọn àtàmọ́mọ́ àtàmọ̀, ìgbà míì gan tí wàá wò pé ṣé tí dìndìnrín bá rojọ́ ṣé dìndìnrín ni ó dá ni. Tí ì bá ṣe wípé ọpọlọ èèyàn bá wá ti lọ tí ò mọ ibi tí ó fẹ́ direct rẹ̀ sí mọ́, lọ́ fi wá bọ́ta ní ìlé sọ àwọn tí wọ́n rí fídíò yẹn. Bọ̀ fún àwọn tán rí fídíò yẹn tó fi wá jáde tó fi wá sọ wípé wọ́n rọ̀ ọ́ yó ni, ọmọ tó ń ṣe, you are not in your right senses. Èmi lérò wípé ó pọ̀. Irọ́ yẹn pọ̀ fún ní tó ṣẹlẹ̀ yẹn. Àbí bó lẹ́yìn ṣe rí. Irọ́ yẹn pọ̀ fún gbogbo ń ta rí yẹn. Lójú tèmi o, irọ́ yẹn pọ̀. Then again wọ́n tún wá ní wípé báwọn ṣe wà yìí, àwọn máa kọ petition kan nù àbí wọ́n gbéyàn re ilé ẹjọ́. Okay, ó dà pé ó náà ni. Èmi lérò wípé ẹ̀sìn ìṣú ẹ̀yin èèyàn ni. Must you guys come out to explain? Ẹ̀sìn ìṣú yín ni. Torí ó mọ̀ sú mi. Lady náà tún wá sọ débi pé ó tó sọ age rẹ̀ ní 23 lò. Fídíò tèmi rí yẹn pẹ̀lú tí mò ń wò yẹn, pẹ̀lú body tí mò ń wò yẹn, ó ti kọjá 23. Bóyá ìmọ̀ but 23 pẹ̀lú level yẹn. Mo wá imagine wípé at the age of 23 tí èèyàn bá ti lè mọ ṣerú àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn, wà ẹ́ lé o. 23. Àmọ́ náà ṣé ká tẹ̀ wá sọ pé ọjọ́ orí yẹn kò jẹ́ kí èrò yẹn kó deep. Orí mi ò fẹ́ kó má dà pé èèyàn kò yé báyìí ní ìsìn. Mo lérò wípé ó yẹ kí àwọn àgbàlagbà kan wà tó jẹ́ pé wọ́n lè direct ẹ wípé wọ́n jáde o. Ibi tó ra tàn dé òun kò sí anybody tó really rí ojú ẹ dáadáa wípé wọ́n dá ọmọ. Kò tún wá yẹ kó mú àkáǹtì rẹ̀ kó fi mọ lọ grant interview tí ì bá ti pọ̀ bá wá visibility o. Àbọ̀ ń wá client kò yé báyìí ní ìsìn. Àti pé gan-an ẹ má bínú pé ọ̀rọ̀ yẹn ń pọ̀ o. Àwọn tí ò rú mi lójú ni o. Ṣebí wọ́n ní nígbà tí ẹ wà ní in tí everybody ń ṣe ojú bá ń lọ láti fi jẹ́ pé wọ́n retain ní marriage náà. Àbí kì í ṣe marriage tí Ọlọ́run dá Ádámù àti Éfà náà ni à ń continue rẹ̀ ni. Ṣé marriage míì tún wà ní nínú Bíbélì? Ṣé èsè tí Ádámù àti Éfà tó bẹ̀rẹ̀ náà ni à ń mount lé lórí ni? Bá ṣe mount lé lórí ni àbí kí ni? Ẹ jọ̀ọ́ tó kò yé mi ni. Tí mo tún wá fẹ́ tí mo tún rí tó tún jọ mí lójú náà ni wípé àwọn ọkùnrin kan náà wà tí ó wò wípé èmi nìkan ò lè dá ṣe jẹ́ invite ọ̀rẹ́ mi wá lórí ìwọ nìkan tó jẹ́ ìyàwó mi. Tán ṣe bẹ́ẹ̀ pé ṣé ọkùnrin náà lè gbà kí òun àtọ̀rẹ́ rẹ̀ àbí òun àti àbúrò bí goddaughter àbí godson kan jọ share ìyàwó rẹ̀.
àbí àwa obìnrin náà ni a sáà ń try gbogbo agbára wa láti lè má jẹ́ kí ilé wa ó dàrú. Torí gbogbo ohun tí ẹ ń gbé mi dé yìí, èmi ṣẹ̀ṣẹ̀ ń já sí ni o. Èmi ṣẹ̀ṣẹ̀ ń já sí ni o. Ẹ bá sì rántí ìgbà kan náà tí wọ́n sọ wípé tí àwọn obìnrin bá ti lóyún, ọkọ máa ń gba fùrọ̀ lóṣìkù tán ó ti yé yín. Níjọ́ náà mo jáde mo ní ẹ má jẹ́ kétì mi ó mọ di sí gbogbo àwọn update yìí. Ẹ má já wa náà sí, àwa náà fẹ́ pẹ́ nílé ọkọ. Ẹ má já sí. Àbí kò yé mi náà ni. Kò yé mi. Torí wọ́n lérò pọ̀ tí ń ṣe kínní, wọ́n ní òjòjú. Kódà àwọn kan tí ẹ tún jáde tán. Kẹ́ni, táwọn bá tutù kẹ̀kẹ́ tí àwọn ti ṣe nínú ayé fún wa, bá sì ṣe àní tá ní lè panu dé. Tí lóòótọ́ ni. Ṣé bí ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí náà ni? Orí ò ṣẹlẹ̀ ń bí o. Ṣé bí ṣe ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ni? Ọlọ́run ṣàánú. Kódà. Alájíkẹ́rì náà, ẹ bá like, comment, share o.